bẹ́ẹ̀ ni tán fi tọ́ wọn. ibi tí. so ẹlẹ́ẹ̀kejì ṣé bàbá máa ń pè mí wọ́n máa ń pè mí lọ́tọ̀ bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sọmọ. gẹ́gẹ́ bí bàbá sọmọ. tí ò ní sí third party ń bẹ. bẹ́ẹ̀ ni. akramakumullah. bẹ́ẹ̀ ni. eléyìí ti nà fa. àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ yẹn náà oríṣiríṣi ni bàbá rírí oríṣiríṣi dẹ̀ ni wọ́n gbọ́ rí oríṣiríṣi ni wọ́n kà gbogbo kíní yìí ó lapa lára wọn ó sì lapa lára bàbá ti tọmọ bàbá ti kà àwọn àfáà tó já sí pé wọ́n ń pe ọmọ wọn sí kọ̀rọ̀ wọn á kọ́ ní kí wọn ní kọ́ ọmọ ọlọ́mọ. Allahu Akbar. Bàbá ti kà kí wá ní mẹ̀sírù gbẹ̀yìn àwọn yẹn bàbá rí pé kò dá àwọn ò ní pe ọmọ àwọn sí kọ̀rọ̀ máa kọ́ kí o but wọ́n síbẹ̀síbẹ̀ wọ́n pè mí ní kọ̀rọ̀ wọn ò ní dá mi kọ́ kí o àmọ́ ó láwọn ọ̀rọ̀ míì tí wọ́n ń sọ láàrin èmi láàrin wọn sí mi tó jẹ́ pé ìfẹ́ tí bàbá sọ́mọ. gbogbo bàbá ló máa ń nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ tí ò bá nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ sọ́mọ lọ́mọ ní wàá fi sọ́mọ wọ́n rí pé bàbá ò fẹ́ràn ṣáwọn ni ó wàá fẹ́ràn dípò mi kò lè fẹ́ràn wọn dípò mi láéláé láéláé fábìdì but nǹkan tí ò ní yé wọn ni ò ní yé wọn bàbá ń bẹ̀rù wọn ó sì ń bẹ̀rù kí ni wọ́n ó ṣe láburú mi ì fẹ́ dárúkọ mi ì fẹ́ dárúkọ àmọ́ ìtìbáwí àwọn tó mọ̀tàn wọ́n sì jẹ́rìí sí ní àwọn àfáà ńlọrin kí ló mọ́ mú àfáà kan tó wá ń ṣe bí majzub kò lórí padè ní àfáà ńlá sí ni ọmọ yẹn ò wá lórí pa kò lórí pa kò sì ní bíbí kan tó kò ní àṣẹ́kùbọ̀ tó ṣe tọ́ka sí ọmọ kéwú ni wọ́n wá ń dárúkọ mọ́ àfáà yẹn àwọn ọmọ kéwú yìí ló sì ní ìlapa tó lapa sára ọmọ àfáà ẹ̀ ìyẹn náà tó bẹ́ẹ̀ mo dé yòókù mọ́ kí ọlọ́run kí ó jẹ́ àríyé pẹ́sà àgbàkọ́ọ́lá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam bàbá Mawlana Sheikh Adam ọ̀rọ̀ wọn náà ni àjòkó tí